KOIKIMEDIA bring the work result to the doorstep. There might be no network bákan. There's network that fails the live broadcast. But we have come back now to the live program that we are bringing reaction to you people of the level of KOIKIMEDIA. The person that is speaking now is Koiki that is speaking. Oh, sorry, ẹnu mi àgò. Ẹni tí ó ń give speech lọ́wọ́ báyìí òun ni president YSD YSDM Opeyemi Ayola. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. God bless her. Yes, sir. Our regard. Gbogbo àgbáyé ọrùn tó bẹ̀rẹ̀ gbogbo wọn yóò bàbá tán nílé lóko lájò lásán tó kí ni o àfẹ́ pátápátá. And that is exactly what we need. Adúpẹ́lẹ́ wọ lọ́rùn. Ṣé ní ìṣèjọba bóyá kò ṣe pé mo ń sọ̀rọ̀ kan bí fún àwọn èèyàn mi. Mo ní inú mi dùn wípé ọ̀rọ̀ pé àṣẹ́kì ní gbogbo alájọ ní òyìn ẹ̀. Bàbá wa ìfẹ́ níbo sọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹni pé wọ́n ń lo àǹfààní ẹ̀sìn kan láti wọ lójú kan lọ. Ó ṣe pé bóyá fi ń búra wa o. Ìfàfẹ́ bá rí Mùsùlùmí tó máa sọ tòótọ́ á ní àwọn bíbù ti gba ọgbọ́n wọlé ní túwẹ̀sì yìí ti pẹ́. Ṣùgbọ́n òun ṣe ìgbéra. Ṣùgbọ́n tí mo sọ sí ni wípé kò wá ṣe pé bóyá Christian bẹ̀rẹ̀ àwọn gbogbo wọn àti everybody ó wá jẹ́ kí kìíní yẹn nà wá lẹ́yìn. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wá lẹ́yìn àwa fúnra ní ìjà yẹn jà àti láti borí. Onígbé kò ṣe pé ẹ̀yà kan àwọn ní ìlú ìgbà sọ̀rọ̀. Ojú èmi ti wà. Ẹ jẹ́ kí n pe ara àwọn tí àjọ àgbàdáìsì pàdé ìlú láti bọ̀ bí ìkọ́ni wọn láti gbé yẹn. Bàbá wa Koiki, bàbá wa pé Yorùbá nation KOIKIMEDIA ó fẹ́ ẹ ṣe. Ok, à ń gbọ́ yín. I'm going. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Handing over to KOIKIMEDIA for his speech on say no to Sharia law in Yoruba land. SHARIA to Ekiti. Like the associated Lapo is one of the corporate
àwọn tí wọ́n lọ ṣètò náà níbi àwọn ọwọ́ àtúntò àbáwá ní sókè wá ẹ̀kọ́ ní gbogbo àwọn tó bẹ lórí ìlú pé ọ̀rọ̀ ṣàríà ní rárá ó bá fẹ́ lọ síwájú. Ẹja tó àyọ̀wọ́ ọ̀nà sí ìyẹn ẹja tó àyọ̀wọ́ ẹ̀ padà. Lọ síwájú ó ṣe ṣàríà. Ẹja tẹ́lẹ̀ yọ̀ wọ́n. 6 billion. About the population of the United Arab Emirates, population of Israel to 10 million. The population number is 6 living in one town. Mama United Arab Emirates, United Arab Emirates, are a country divided into the government of Egypt, Lutico, $8 504 million US. Now, the national income is $97 billion. Nípa tó lọ fún àwọn ènìyàn tó lè ìjẹ́ lo ṣàríà wọ́n bá lo ṣàríà fún àwọn tí wọ́n lọ síbẹ̀ wọ́n mọ̀ pé wọ́n lọ yẹn ní ìjẹ́ ìwé mẹ́sìn àmọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n ti wọ́n Islam ní ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ tó sì ní níbi sí ọ̀nà ilẹ̀ Yorùbá lọ́pọ̀ ibi tí a wà ara gẹ́gẹ́ bí ọkọ̀ ṣàríà wọn rákìtì ní ìrẹ́lẹ̀ ara níbi ìgbésẹ̀ wọlé sọ̀rọ̀ tó wá sí kọ́ tó tọ́ ìrẹ́lẹ̀ ara níbi àpò ṣàríà lọ wọ́n máa ń sọ legislation àmọ́ wọ́n ti wà ní ìwà ayé wa pàṣẹ lọ́dọ̀ àwọn wọ́n ṣòwò lọ́dọ̀ àwọn wọ́n ṣòwò lọ́dọ̀ àwọn èyí wọ́n bá lọ sí ṣàríà wọ́n fẹ́ gbéra láti ìgbà tí wọ́n lọ máa náwó sí ìwé àbí sọ pé ilẹ̀ Yorùbá kọ́ ilẹ̀ Yorùbá máa ní tiwa ní system of government àfẹ́ àpapọ̀ kò ṣàríà torí pé ṣàríà rẹ̀ Yorùbá ní ó lóhun sí ilẹ̀ ìlọsíwájú wa pé wọ́n á fẹ́ kí àwọn tí wọ́n pé ìwé tó báyọ̀ kọ́kọ́ jà ìwé nígbà sọ ni pé ṣàríà torí pé ìyá ẹ̀ látàkì tó gbogbo analysis tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀ bí wà náà ọ̀dọ́ wọn ti kìíní àwọn ọ̀dọ́ wà nípa àwọn ẹ̀rí pé àìlẹ̀ Yorùbá ara ẹ̀jẹ̀ àtọ́sí pé pé ṣàríà kò lè ní bẹ́ẹ̀ tẹ̀ kọ́ kalẹ̀ Yorùbá kò ní bọ́ sí ẹ̀ ayé pé wọ́n ní lámà máa ti sọ pé ṣàríà bí wọ́n bàtí gómìnà bá wa ṣiṣẹ́ lórí wọn tí wọ́n tó kọyẹ ní gbogbo ọmọ lọ́wọ́ má jẹ́ pé àwọn ọmọ Yorùbá kan ló dáná nílé ìgbìmọ̀ sí dàgàgàrà nílẹ̀ Yorùbá lẹ́yìn láti lójú wọn kámẹ́rà wọ́n fi sọ ní sí pé àwọn mẹ́ta darí nínú píkíọ̀ tí wọ́n dẹ̀ sọ pé kí ó ní ìbáyìí wákàtí àìsàn pé bíbá ìlọ́wọ́ pé lára ọ́pẹ́pọ̀ security personnel ìjọba àwọn àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ kọ́ lóye ìyáde ìlú wákàtí ìfọ́ ọ̀rẹ́ àwọn ìjọba yìí mo fẹ́ rí ó jẹ́ òṣèlú wa ní Nàìjíríà tí ó ṣe lọ lọ́wọ́ ní àwọn ìdílé láti sọ pé Yorùbá nation tó lọ àbáyọ gbogbo tí àwọn tó wà lórí kí àwọn ọba aládé tó bẹ̀rẹ̀ pé
gbogbo àwọn àgbàlagbà tó látàrí bẹ́ẹ̀ ni Ọláyọmí Kóìkì olùmọ̀ sí Kóìkì Media kí bàbá wa pásítọ̀ Pàṣàgbọ́lá president náà àwọn ọ̀bẹ àgbàgbọ́ ọ̀pọ̀ Yorùbá níbi gbogbo àgbáyé dídé ilẹ̀ Yorùbá tó fẹ́ ní gbogbo àgbáyé ìlú kálukú wa ní ẹ̀ka ilẹ̀ Yorùbá wọ́n sì lè máa mọ̀ wọ́n nípa láíláí pẹ̀lú láti láyé Yorùbá. The white lion, the white lion. Ẹ ṣeun, àdúpẹ́ gidigidi lọ́wọ́ yẹn kú iṣẹ́ ojú òní tí wọ́n ẹ ṣe bẹ̀rẹ̀ ẹ ṣe sá. Koiki Media bringing the work closer to your doorstep. Àtẹ́wọ́ o. Ẹ ṣeun. Bí a ti ń bá ètò yẹn lọ, ẹgbẹ́ ìgbà pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí i. A ti ń lọ sí ìparí. Bí a ti ń bá ètò yẹn lọ, gbogbo àyẹ̀rọ tí kò lè dárúkọ ìṣẹ̀lẹ̀ lónìí pé adárúkọ youth leader ti southwest àbíbẹ̀kọ́ so láì mọ̀ pé èrò tọ́jú lọ́nà ló dẹ́gbẹ́ ṣe kéde wọ́n ti gbé orí ìdílé báyìí irú ìjọpọ̀ báyìí lórí báyìí àgbẹ̀dọ̀ má gba àwọn ọ̀dọ́ láyè lórí ọ̀pọ̀lọpọ̀ àtàwọn nínú bàbá wa ọ̀dọ́ náà ní praise God nígbà tá a dọ́gbọ̀n bàbá wa kí tó yẹ bàbá mi ẹ fi yẹn lé ọ̀dọ́ mi bí o lọ nìyẹn amadélẹ̀ lérí we were so surprised praise God so àgbẹ̀dọ̀ má wà á yí àwọn ọ̀dọ́ wa sí torí pé àwọn ní òkú ọjọ́ ọ̀la wa àwọn ní ọ̀la wa in fact ìgbẹ́jẹ̀kọ̀ torí tí wọ́n ní so ní òkè òkun náà wọ́n ní adarí nílé wọ́n ní adarí so adarí wọn nílé wọ́n ní comrade Omeyo all the way from bulletin abẹ́rẹ́ náà Ogun State ẹ̀yà pàtẹ́wọ́ ṣé ilé bàbá wa justice lẹ́ẹ̀kan àwọn òyìnbó àwọn Èkìtì ní nǹkan yìí bàtà tí mo wí pé nǹkan tó ń ṣe lẹ́kìtì ara ògùn ara gbogbo wa ló ń ṣe sí wọn ní gbogbo wa ṣe dìde so láti ìpínlẹ̀ Èkó akínyí kábọ̀ speech yìí ẹ̀yin tí ọ̀dọ́ the same speech náà ni the same speech náà là ń sọ mẹ́sẹ̀gì kan ní gbogbo bẹ́ẹ̀ bá kíyèsí ẹni pé gbogbo nǹkan tí gbogbo wa sọ ń bí látẹ̀kan nǹkan mélòó ni nǹkan mélòó ni kí sì ní nǹkan yẹ kan a ò fẹ́ nǹkan yẹ kan náà là sọ ní Ọ̀yọ́ òun là ń sọ ní òun là máa sọ ní gbogbo ibi tá a bá ń lọ òun pé méjì so ẹ jẹ́ ká gbé látẹ̀lé àwọn ọ̀dọ́. Koiki Media bringing the work closer to your doorstep. Handing over to the youth leader Yorùbá and Omeyo. Inú mi dùn gbogbo wa nínú Èkìtì lẹ́nu àtúnwò máa ríra wa lájọ máa bára wa ṣe àjọyọ̀ lágbára lọ àwọn Fúlàní wọn ní lágbára lórí wa wíwá ìlú gbé kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ bá wo ayé kan máa ṣe wà ní kiri gbà ẹni pé àwa àti Muslim àti Christian àtọ́níṣẹ̀ṣe àjọ ń ṣe papọ̀ ni wọ́n rántí dáadáa nígbà tá a ṣe wà ní àjẹsíńgbà ní kékeré bàbá yìí ń ṣe ọdún léyà àtúnlọ́jọ ọdún kérésìmesì àtúnjọ ọdún bóyá ń bọ àwọn ọdún mọ̀lẹ́ wa gbogbo ẹ̀ láń jẹ ṣùgbọ́n pàtó dé pé a ti ń dàgbà wọ́n á dé pa àwọn ọmọ àlè tí ń dàgbà pẹ̀lú wa wọ́n dé tí ní tọ́mọ àlè bá ti dàgbà ní ilé yẹn kò ní rọgbọ náà nísìnyí bá wá rí pé ilẹ̀ Yorùbá ti ń dàrú òun ló fi jẹ́ pé àwọn bàbá wa emeritus bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho lẹ́ẹ̀kẹ́dẹ́ àwọn bàbá wa tó jẹ́ bí àwọn ojúlówó ọmọ ọkọ àwọn kábíyèsí wa tán níbi ká jáde àwa ṣe ìdá ń ṣe wọ́n ní pé because nǹkan tá à ń ṣe yìí a sọ fún gbogbo àwọn ọ̀dọ́ wa tó wà lágbàáyé ni òun ṣe nípa pé àwa tá a jẹ́ ara wa yìí nìkan ni wọ́n ń gbọ́n ọkàn yìí tábà ní bóyá pé ká fi gbogbo ẹ̀ sọ èdè Yorùbá ṣùgbọ́n a máa kọ́ sọ èdè Gẹ̀ẹ́sì láti lè jẹ́ kí gbogbo àwọn tẹ́ bó ń wà káàkiri àgbáláyé
wọ́n lè rí nǹkan tí à ń sọ ó tó wá di pé àwa túmọ̀ sí èdè Yorùbá. Joint press release from the Yoruba Nation Youth Conference meeting dated today is 28 2025 from the desk of the diaspora and the home base youth leader. Subject condemnation. Condemnation of the Sharia law in the southwest region. Greetings to Yoruba, the Almighty. We extend our respect to our revered Muna, to our spiritual mother and father, representing the rich and diversity of the belief of Olorumare, the Almighty. We offer our greetings. We also greet our president and the leadership of the Yoruba of the nation. Special greetings to our self-determination leader, particularly Professor Banji Akitoye and Chief Dr. Sunday Adeniyi Adeyemo, also known as Igbo Osha. To our vibrant youth, we stand in greetings. Dear esteemed youth of the Yoruba nation, we come before you today in unity, in purpose, and resolve the address and the matter of significant concern regarding the implementation of the Sharia law in the southwest region of Nigeria. As a leader of the Yoruba Nation Youth, Prophet Ado Ekiti and I, Comrade Oyebunle Oluwamayowa, strongly condemn any attempt to impose Sharia law in our territory. The Yoruba Nation Youth is built on a foundation of culture, diversity, inclusion, and respect for all religions. Our strength lies in our ability to coexist peacefully, embracing our differences while working towards our united front from the growth of development of our people. The introduction of Sharia law opposes a direct threat to our cultural identity and secular value upon which our society is founded. We recognize the principle of the justice, fairness, and equality of prominent in any legal framework. However, the impersonation of Sharia law in a region predominantly inhabited by the diversity ethnic group and religion belief undermine this value. We firmly uphold that the law governing our society should reflect the collective will and aspirant of all the citizens rather than the throne of the single faith as youth. As youth leader, we call upon all stakeholders, including community leaders, particular representatives, and the youth of the Yoruba nation, to stand firm against the encroachment of Sharia law in our religion, in our region. Our vision for the Southwest is where every individual are respected, where justice is administered, out with bias, where we celebrate our rich culture, heritage without fear of marginalization. We urge our youth to remain vigilant and engaged in the conversation surrounding our legal and cultural landscape. It is our responsibility to advocate for an inclusive society that champions the right of all its members, ensure that our voices are heard and our interests are protected. Together, let us work towards a future where unity, peace, and respect for individual rights prevail in the Yoruba nation. In solidarity, Prophet Ado Ekiti, the Southwest, the diaspora youth leader, and I, Comrade Oluwamayowa, the Southwest youth leader, we appreciate your attention to this crucial engagement. Well spread, disseminate of this message. Our Oduduwa Akewa kò ní bí ọ̀dàlẹ̀, oníṣúra kò ní rẹwà, orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ kò sí ìpadà. Ẹjẹ́ sáré ṣe ní kókó ní ẹ bá mi dìde sókè ìjọ ẹ dìde. Ẹ máa pè ní ìlú ọ̀fẹ́ orílẹ̀-èdè wa tó dé.
yẹ kẹ́ máa pé ẹni sọ̀rọ̀ ẹtùtù ẹjọ́ ẹni sọ̀rọ̀ kòkòkò ẹni sọ̀rọ̀ ṣé ẹni bá ṣe wà ń bí nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bọ́n ṣe kọ́ wa àgbọ̀dọ̀ sọ praise God torí àmọ́rú bóyá lómi ní ìbẹ̀rù lára tẹ́lẹ̀ kó má gba ọ̀nà lélẹ́yìn o kó má lọ gbọ́ rí níbi tá a ti ń ṣètò yẹn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ agbé àti gbogbo ẹ̀mọ́ra wọn ṣá wọ́n ní kí bàbá wa sáré yọjú sí wọn bẹ̀ yẹn wọ́n bí wọ́n ní ìbéèrè wọn náà fi tán bá tẹ̀lé wọn dé ọ́fíìsì wọn àwọn bàbá wa wá ránṣẹ́ sí pé ká máa bá ètò wọn fáwọn ń tẹ̀ ṣé ti bẹ̀rù àyílò ní kí ni ọ̀dọ́ ní bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ aláàgbẹ̀nà rẹ̀ ní tó bá ní ká àbábọ̀ láàbí ṣe nínú ìwé ìlú sàárò tó bá ní kásẹ̀ tó lọ sí àwọn adarí nìyẹn tó dúró ti àwọn ọmọ wọn ìjà pàtàkì fún wọn àgbàlùmọ́ ọjà ẹ̀kọ́ akílẹ̀ lórí ìṣẹ́sà. wọ́n ní ṣé kọ̀lẹ́sì ló kọ́ ní yẹn inú wa ló gbà ṣùgbọ́ àwọn ọmọ tó yẹ pé wọ́n bí ní àsìkò àyípadà ní àwọn ọlọ́pàá ló gbé wa lọ àti DSS àwọn ọlọ́pàá gbé wa lọ ṣùgbọ́n àwọn náà làkúndé àtúwájé pẹ̀lú. KOIKIMEDIA bringing the work closer to your doorstep, handing over to architect Olajo. So àwọn ọlọ́pàá ló wá dídò alọ́ sínú àlejò àpàdà. Ẹ ṣe gan-an a máa jagun àjàyè ní o àní jagun gbé sógun o ọlọ́run ọba olódùmarè tí ilẹ̀ Yorùbá dúró tì ó ti gbalẹ̀ wa fún wa ẹni tẹ́rù bá ń bá ọmọ àlè tẹ́rù bá ń bá ilé ọmọ bá ṣe ní ọ̀rọ̀ tí àwọn bàbá máa ń sọ àwọn DPO division yìí tó jẹ́ ti jurisdiction yìí àwọn náà ló ń pè wọ́n nípa ṣùgbọ́n àwọn kankan wà tí a bá ní tí a lọ tó jẹ́ pé inú ọmọ Yorùbá kó máa dùn. nígbà tá a jáde nínú police station yẹn bàbá tó dìde sọ̀rọ̀ kan bàbá ní ọ̀tọ̀ láwọn wọn bí ọ̀tọ̀ la bá jáde ọ̀rọ̀ táwọn kọ́ lẹ́nu area commander expect àtẹ̀wọ́ area commander ní kọ́ lọ mú bọ́tú wọ tàbákẹ́ sáàfù wa àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ ẹ má jẹ́ ká ṣùgbọ́n kò sí wàhálà ní nǹkan tí wọ́n wá sọ ní pé mọ́tò wọn kan máa ṣáájú mọ́tò kan máa ṣáájú pé àwọn olùdíọ̀sì kan máa bá jàgbà ìbúra wa gbà. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Right now, we are going out for the rally of Say No to Sharia law in Yoruba land. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Àwọn ìjẹ́ nìyẹn mo kí gbogbo ẹ̀yin bàbá mi àdẹ̀kùnṣẹ́ akọ̀rọ̀ ìwé ojú èdè tí wà. mo bọ̀ sá ṣe rí kí ní láta àdúrà àgbèdánù wọ́ọ́rọ́wọ́ ni wọ́n ti àwọn tó máa ṣáájú wa àwọn táwà lẹ́bí òbí sí wọ́n lè kọgbà jẹ́ níwọ̀nba wa tá a wà ó ti tó àwọn ìyálẹ̀ ìjọ ìyẹn máa jẹ́ nìyẹn. àárọ̀ra pé mẹ́lẹ́ àdẹ̀má ní fúláyà yẹn ó wà láwọn máa pín ẹ̀kọ́ ọ̀yàn máa jẹ́ nìyẹn. ẹ̀rí gbogbo èrè tá a fẹ́ yẹn náà láàrin ìṣẹ́jú ni olùbẹ̀ lóníkàlùkù wa máa máa lọ ẹ ṣe
So youth leader ẹ máa. So ní àkójọpọ̀ olùkọ́ tí mo ń sọ láti àárọ̀ òun ni wípé nígbà tí a wà ní kékeré nígbà yẹn inú àwa tajẹ́ ọmọ Yorùbá a kì í jà àjà ẹ̀sìn. Àwa tajẹ́ ọmọ Yorùbá a kì í jà àjà ẹ̀sìn. Tó bá ti wá rí bẹ́ẹ̀ kò sí ìrọ̀kẹ́ kó fún wa gbé ẹ̀sìn ṣẹ̀ríà wá sílẹ̀ Yorùbá. Nítorí pé àwọn adájọ́ ọmọ Yorùbá àfẹ́ ṣẹ̀ríà ní gbogbo orígun mẹ́rin ilẹ̀ Yorùbá pátápátá nílé lóko ilẹ̀ Yorùbá àfẹ́ òfin ṣẹ̀ríà ó dẹ̀ ti níbẹ̀ ẹ ṣe. Okay, I'm KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Right now, we are going out for the rally for say no to Sharia law in Yoruba land. Now we are taking off from Adebayo down to where we are going to stop. That we are going to end this live broadcast. Thank you so very much for following us on this program. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Once again, KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Please, our follower viewer, please share this program. This program is very interesting program. Thank you so very much for sharing this program. That bring the work closer to your doorstep. So àwọn security ló máa wà wájú wa àwọn máa tẹ̀lé wọn lẹ́yìn. The security personnel, Nigeria police officer, they are following us through the rally that is going to occur in Ado Ekiti, Ekiti State, for say no to Sharia law in Yoruba land. Press conference.
wọlé báyìí. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. As you can see now, what is going on? There's no fight. Nobody is making violence on this program that is happen in Ado Ekiti, Ekiti State, about to say no to Sharia law in Yoruba land. And the security personnel, the Nigerian police, they are with us here. And they are guiding us on the rally that is going to happen right now. Please share this program. It's a very interesting program. KOIKIMEDIA bringing the work closer to your doorstep once again. I say you can't do it like this. But you are doing it for that. Okay. Offline records. Okay. But you don't need to own your cash out so that you know. The man to hijack yìí stand mi báyìí. Ẹ máa gbé fọ́ọ̀mù kan ní kó wá Tọ́pẹ́ máa bọ̀. Ẹ bá mi pè ìyá ìkó gbé live ló dá. Ṣé ok ẹ máa pè ọ àjọ yín àbí? Ó lè join ẹ̀yin náà. Ṣé TikTok ní ká lọ àbí YouTube? YouTube ló Facebook lèmi máa lò. Ok ẹ lo Facebook ẹ jẹ́ kó lo stand yín ẹ jọ̀wọ́ important. Ẹ fọ wàhálà ń bẹ̀rẹ̀ ṣe láti. Ẹni kó wá yọ. Mi tẹ̀ wá rí bẹ́ẹ̀ wáyé. Hello yèyé, mo ti pè yín látàárọ̀. Hello. Ẹ rán wa iṣẹ́ láti dájú. Ó yá ẹ connect bàbá yìí. Ṣẹlẹ̀ pé ó ní pé bàbá lè rí live. Àwọn kan wà tí mo ti ṣe kí máa sẹ́ǹdì sí ẹ connect mọ́ Facebook wọn live. Àṣà ìbẹ̀rẹ̀ ni go live. Ó yá ó fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ 1 2 3. Ó yá tẹ bá ti ẹ sá join. Ok ẹ jẹ́ ká fi Facebook tí wọ́n lọ live. Àwọn ti wọ live straight bẹ́ẹ̀ Facebook wọn. Okay. Pé mi ní Facebook wọn, well on my website. Ayọ̀kọ́lá dẹ̀ ní.
The case they solve. The case they solve. But they say oorun yẹn láti bẹ ṣe kìíní ẹ bẹ́ẹ̀. Aluko. Ah, ó wà báwo ẹ máa sọ yìí. So clear dada. And I was no problem with This is alien to Yoruba land and should not be imported, tolerated to our shore. Children Day Sheriba bó ṣe ń ṣe wọ́n ní ẹ rí gbogbo àwọn Yorùbá. Yorùbá ronú. Ilé ọba ìlú kò jìnnà. Ilé ọba kò jìnnà. Megaphone. Ọ̀dọ́ pápá ẹni ló wà. Àwọn dà. Ó ti lọ, mo pàdé ẹ̀sùn, ó ló kànáà lọ fún ìpàdé fún mi. Agbófinró tó ń dúró tì wá láti bẹ̀rẹ̀ tí àwọn kéjì ẹ̀sẹ̀ sí wà nígbà látàárọ̀ àwọn pólísì wà nígbà látàárọ̀ wọ́n fẹ́ bá wa sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ wọ́n fẹ́ gbà wá níyànjú pé wọn ò fẹ́ ká tún máa káàkiri gbogbo ìgboro lọ pé ṣùgbọ́n eléyìí tá a ṣe níbà náà gbogbo ayé ti gbọ́ ó ṣàkóbá àwọn náà ṣe gbọ́ ẹgbẹ́ sókè. so wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ń sìn wọ́n á dẹ̀ lead wa jáde so àwọn jẹ̀mọ́ máa lọ wọ́ọ́rọ́wọ́ lọ sí gbogbo ìgbèríko tá a ti wá gbogbo local government tá a ti wá gbogbo state tá a ti wá nílẹ̀ Yorùbá a dẹ̀ máa lọ wọ́ọ́rọ́wọ́ kò síjà o Yes sir. kò síjà gidijà gan o ACP ṣídùsà
KOIKIMEDIA bringing the work closer to your doorstep, handing over to the Nigeria. One camera off. One camera off. Camera off. Camera off. Okay, camera. Please. I'm not entitled to talk to camera. Yes, sir. I'm not the PR of this. There's no issue of camera now. You know we are policemen. You understand? Okay. On behalf of the Commissioner of Police, it's the new person. I'm being sent here as an Assistant Commissioner of Police in charge of our operation. So we got a wing. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. We are going to come back for the program, but right now they say we show off the camera for security purpose. Bye for now.